ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpá. Ẹ dúró síbẹ̀! Ó yá bọ́lẹ̀! Ẹ bọ́ sílẹ̀! Tí ẹ bá bọ́lẹ̀ máa fi ọkọ̀ fọ́ yín lórí! Èèyàn kan wà tí mò ń wá láàrin gbogbo yín. Lọ́bìnrin kálẹ̀ bìnrin láàrin wọn ma. Ẹ jọ ṣọ́kùnrin ní àbúbìnrin. Bàbá kan ni mò ń wá láàrin yìí. Ẹ wo, ó ṣe ṣe tó pé bùdá Saamu ló ń wá. Báwo ló ṣe mọ̀ kí bùdá Saamu ló máa jẹ́? Arábìnrin, ìgbà tẹ́lẹ̀ ti dẹni tẹ́ ń wá láàrin wa, ẹ jọ ṣáwa lè máa lọ. Àbúrò ìbùrùkù ni yín ni. Ẹ kúlẹ̀. Máa fi ọkọ̀ fọ́ yín lórí. Àti ìdánù. Rubbish and ingredients. Gbogbo ẹ̀ ló ti fẹ́ pàjúdé tán. Èèyàn ní ìrẹ́lẹ̀. Mo ní dúró bẹ̀. Mo ti dúró bẹ̀ kí ló dé. Mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń gbọ́ mi lẹ́nu. Èmi ò àyíká àwọn èlò nínú gbogbo community èmi lọ bá. Ó yẹ ni mo ń gbé lẹ́nu kí ló ṣẹlẹ̀ gangan. Ọ̀yà jókòó síbẹ̀. Kí ló dé? Owó ni mo ti jókòó ẹ̀. Nǹkan ni mo ti jókòó ẹ̀ ni. Kíní mi kan wà lọ́wọ́ ẹ̀ tí mo fẹ́ gbà. Kíní kan lọ́wọ́ tèmi. Ìwọ wèrè kíní. Sorry. Má bínú. Kíní wo ló ń kó sí kankan lọ́wọ́ mi? Kò sí kankan lọ́wọ́ mi. Má pa mí. Tó bá fún mi, ó máa wúlò fún mi. Ó yá bá mi. Mi ò ní nǹkan lọ́wọ́. Mi ò ní nǹkan lọ́wọ́. Orí mi ti fọ́. Irú aláwọ̀ rẹ̀, Ọlọ́run jẹ́. Saamu àti wèrè. Ọlọ́run jọ gbogbo ibikíbi tó bá wù tó bá fẹ́ ṣẹlẹ̀ sí bọ̀dá Saamu, Ọlọ́run gbé forí wọn. Bọ̀dá Saamu àti wèrè. Fún mi dà. Jésù mo jàre o. Kí ni agbó tilẹ̀ sọ báyìí? Bẹ́ẹ̀. Ìdílé ló pọ́n lẹ́kùn bọ̀dá Saamu ní dà yìí. Wọn ò ní sílẹ̀kùn, mo mọ wọn dáadáa. Ẹ wò, ẹ̀yin méjèèjì mo bá lẹ́jọ́, mo bá bọ̀dá yìí lẹ́jọ́ because mo ti mọ̀ pé wọn ò ní life ti wọn. Jíkòtò, èmi kò ní life. Ẹ ní life now. Ẹ̀yin ò bá ní life, ẹ lè advise bọ̀dá Saamu bó ṣe ń rìn kiri. Come off it, bro. Why would you talk about bro Sam like that? No, you won't say that, bro. Kí ni mo ti ẹ̀ sọ náà? Wàá mélòó gan ni wọ́n fi jù mí lọ? Èmi Dọ̀tun. Bẹ́ẹ̀ni. Do you realize how much we get on a daily, bro? Èló lẹ̀ ń realize. We get in cash, bro. Wo bí bọ́ Saamu kì í ṣe ẹni tẹ́lẹ̀ máa fẹ́ nu tẹ́ńbẹ́lú bẹ̀ yẹn o. Kí ló ṣẹlẹ̀ náà? You won't talk about bro Sam like that, bro. Then. Àti wà lìkìtì pẹ́, ìyàdó fún ìyàtọ̀ àkèlè tó má ṣe nìyẹn wọ́yọ̀bọ̀. Gbogbo nǹkan ẹ̀sán náà ni mo ń gbọ́ ti pẹ́. Wèrè ìwọ ní kí ló rí lẹ́yìn bọ̀dà Saamu. Mo wí bá. Àti pé bọ̀dà Gani ò ní life. Bó ṣe wí rẹ̀. Tí bọ̀dà Gani ò bá tiẹ̀ ní life lóòótọ́ tẹ́mi gan mọ̀ pé wọn ò ní life. Gbogbo àwa tá a wà mí tá a súnmọ́ àmọ̀ kan ò ní life. Saamu. Ṣé ẹ kò sọ ṣé ọ̀rọ̀ yẹn ò kéré jù fún ẹ kó bọ̀dà Gani ò ní life. Wọ́n tójú oníṣà mẹ́sàn-án kà ó má sọ bẹ́ẹ̀ mọ̀ láyé ẹ o. Títọ́dọ̀ tèmi mo ti gbà bẹ́ẹ̀ o torí wọn kò wọ́n gbogbo fúnra rẹ̀ ò ní káríà. Báwa. Ìwọ ò ní káríà o burú èmi tí mo ní profession. Àbẹ̀rẹ̀ ẹni ní ò ní káríà ó ń bẹ́ni tó ní profession. That's deep, bro. Kí ló ṣẹlẹ̀? Bọ̀dá Saamu ẹ máa ní sùúrù. Wọ́n ṣe gbogbo nǹkan náà lè máa fi pariwo. Ẹ máa take nǹkan easy. Kó gbé gbogbo ẹnu ẹ sọ̀hún onírànú òsì mọ́ mi jí o. Oníwàásù àgbáyé àbí kí ló ń bá mi sọ náà. Ọ̀dà ẹ̀wẹ̀ mi ń jáde ní mi ìdẹ̀mọ̀ bóyá ó máa ní anything tẹ́ máa fẹ́ ràn mí. Ìmìíràn ẹ̀ níṣẹ́ rí. Ṣé nínú ilé ìmìíràn ẹ̀ ṣẹ́ rí? Kó lọ bí tó bá máa lọ. Ẹ wo mo ti wá yín lé láàárọ̀ mi ò rí yín mi mo gbà tẹ́ jáde. Bọ́dá mi ẹ wo ó lọ́rọ̀ tó wà very very important mo ní láti bá yín sọ. Gbogbo nǹkan tó bá important sí ẹ tó rò kó fẹ́ bá mi sọ sọ́ọ̀sì. Mo fẹ́ wá ṣe rí àzá àndé ni mo ṣe wà bí. Be fast about it. Be fast about it. Ẹ bọ́dá mi wọ́n máa bẹ́tà ká sọ ní private. Torí kí ni? Ọ̀rọ̀ alá ni. Àlá.
àlá ló important ló fẹ́ bá mi sọ ní private ẹjọ́ kí ló lálàá ṣe. alágọ̀. nǹkan tó gọ̀ ló fẹ́ sọ fún mi ní private. ó dáa tẹ́ bá ní pé kí n sán bí báyìí mo máa sọ bọ̀dá mi mo lálàá mo rí ẹ̀yin àti wèrè. kí náà bọ̀dá mi ò parọ́ wèrè yẹn sọ wípé ó rí nǹkan wà lọ́wọ́ ẹ̀yin pé ọ̀n ti tẹ́ bá tó fún òun ló máa tó dẹ̀yìn lẹ́yìn yín. mo ṣàṣọ fún ẹ pé tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kó má bá wọn sọ níta gbangba kó make sure pé wọ́n wọlé kó tó bá wọn sọ anything. anyway mo try àwọn náà ní kí n sán bí báyìí. wèrè ní pé oore òun wà lọ́wọ́ mi tóun ò bá gbóore yẹn mi ò ní dẹ̀yìn òun ò ní dẹ̀yìn ní ẹ̀yìn mi ọ̀tọ̀ ìmú tó fẹ́ sọ náà ni kí làlà jẹ́. alágọ̀. gbogbo àlátẹ́mi ti lásìwọ̀ ṣé kèmi máa kàkún ni tẹ́mi fúnra mi dẹ̀bò wípé àlágọ̀ mo ti lálàrí pé wèrè gangan grade A wèrè ó ti bẹ́ẹ̀ lájọṣepọ̀ kò tí ẹ̀ bẹ́ẹ̀ lájọṣepọ̀ ó rèpù ẹ̀ gangan bó ṣe ń bẹ́ẹ̀ ṣe tó tún wá ń dùn wọn ìtó yẹ kó pariwo fún help rárá ìwọ ló tún fà wèrè mọ́ra pé yá èrò ó tún wá ń pariwo fún pé give it to me from the back give it to me from the back give it to me from the back ó tó sọ fún nìyẹn ìwọ yìí ṣé mi sọ fún ẹ mi ò lè sọ fún ẹ pé wèrè bẹ́ẹ̀ lájọṣepọ̀ torí pé kí ni àlàṣe kí ni alágọ̀ alátẹ̀mí ò wá gan lọ́dọ̀ tiẹ̀ wá lémi àti wèrè lẹ́ẹ̀lì. bọ́dá Sàámú lọ́sàn-án bàlẹ̀ yìí máa ń ṣe báyìí ẹ̀wọ́ àmọ́ nǹkan tó lọ́n fi kíní ìṣe o tó fi jẹ́ pé irú pẹlẹbẹ lọ́n fi àlá yẹn hàn oyé wo ni pẹlẹbẹ ní tí pẹlẹbẹ fi máa lálàá tó tún fi máa jí tó tún fi máa rántí ẹni mọ̀ pé pẹlẹbẹ ò ní mẹ́mórì. kẹwàá kan ṣe sí o. kò sí wàhálà mò ń bọ̀ o àmà ṣe bẹ́ẹ̀ ni mo gbogbo àwọn orin ti tẹ́lẹ̀ 100% bro. kò sí wàhálà. 100%. jáwọ́ ní ká lọ sọ ní sùn mi ò bàjà mo fẹ́ ní kó wọlé ní kó lọ sọ àlá yẹn túbọ̀ kan fún mi dáadáa. yes bẹ́ẹ̀ ni ibi ìbàyìí náà ni mo wà ń bí prayer ground náà ni mo wà. all right ẹ ṣé thank you sister Farayola ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín ohun gbogbo ṣíṣe ni fún Olúwa broda mi ẹ ṣàfọkàn yín balẹ̀ ẹ má gbé wọn ní ẹ̀mí gbóná tó bá tó àkókò lọ́dọ̀ Ọlọ́run ló ń ṣe o kì í ṣe ènìyàn o Ọlọ́run á ṣe fún yín màá kàn fẹ́ kẹ́ ẹ gbìyànjú àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ méje tí mo ní kẹ́ ẹ gbà yẹn ẹ jọ̀ọ́ ẹ rí i pé ẹ gbà á ṣé rí tí ẹ bá ti fi lè gbà á tẹ́ ẹ rí àdúrà yẹn gbà láàárín ọjọ́ kan sí ọjọ́ méjì Ọlọ́run á fi àwọn àṣírí kan hàn yín ohunkóhun tí ẹ bá ti rí lójú ìran yín ẹ gbìyànjú kẹ́ ẹ wá sọ fún mi. ẹ ṣe alàgbà ẹ ṣe mo dúpẹ́ wo tó bá rí bẹ́ẹ̀ inú mi á máa dùn o tó bá rí bẹ́ẹ̀ inú mi á dùn gan ni torí bí mo ṣe wà yìí ní pẹ̀lú ọkọ mi aláìka máa tójú bọlé ọ̀nà kan tá a mọ̀ náà òun láti sáwá báyìí. ọ̀dọ̀ Jésù tẹ́ ẹ dẹ̀ mọ̀ yìí inú ẹ̀ náà lẹ ti máa rí ìgbàlà inú ẹ̀ lẹ ti máa rí ìṣẹ́gun yín ẹ máa rí ẹ̀rín ayọ̀ ọwọ́ yín méjèèjì ẹ máa fi gbé ọmọ jó ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù agbórúkọ yín ga fún ìfẹ́ yín lórí ayé àwọn ìránṣẹ́ yín ẹ gba ọpẹ́ wa bí wọ́n ṣe ń lọ Olúwa ẹ máa bá wọn lọ ibi má jò dé bá wọn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Thank you so much. tó bá ṣe díẹ̀ máa fi owó kan máa sẹ́ndẹ̀ sí àkáǹtì yín sá. fi ránṣẹ́ sí mi. bẹ́ẹ̀ ni rárá o tó bá jẹ́ lórí eléyìí ẹ má fowó ránṣẹ́ sí mi o ó dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ fi owó ránṣẹ́ sí ìjọ Ọlọ́run ló nílò owó lọ́wọ́lọ́wọ́ báyìí èmi wà òkè Olúwa ló ṣe o thank you ẹ pẹ̀lẹ́ o ẹ drive safe ṣẹ gbọ́ all right thank you God bless ẹ rọra o thank you. ẹlẹ́lẹ̀ wà bíbẹ̀ yẹn. èmi náà rè ń bí. ẹ pẹ̀lẹ́ sà. bọ̀dá Sàámú. mi lè bọ́ bàtà. kí ló dé. mo ṣe sí red. mo ṣe sí red. bẹ́ẹ̀ ni. bọ̀dá Sàámú oko tí ó wà ń bí báyìí ó ti kún ẹ jọ̀ọ́ ẹ fún wa ní nọ́mbà ẹni tí ó ń bá wa ro oko yìí oko yẹn ó ti kún kán lè bá wa ro. èmi náà ti ń wò bẹ́ẹ̀ pé ó ti kún ẹ wá fẹ́ ro báyìí. bẹ́ẹ̀ni. ẹ ṣe máa ń ro. bó ṣe wà nínú ìgbó ìṣẹ́bí prayer ground níbí àìmọye àwọn influential high tó ní fẹ́ dúró ń bí tó jẹ́ pé inú ìgbó náà fẹ́ wọ̀ láti gbàdúrà àbí ṣé bí gbogbo ibi tó wà bí Ọlọ́run àgbẹ̀ ìfẹ́lẹ̀ irú àwọn asítìmù tí máa ń lówó ní máa tó mo gba òkè gan tó mo láwọn ìlú ìgbó abẹ́ inú ìgbó ni màá ti máa lọ bẹ̀rẹ̀ lọ́mọ ìfẹ́ káwọn èèyàn lórí òkè tọ̀dọ̀ tí wá ń bí a máa ń jẹ́ kí Ọlọ́run rí ojú wa
àwa náà dẹ̀ máa ń rí ojú Ọlọ́run. ṣé igbó ń bojú Ọlọ́run? Igbó òun bojú Ọlọ́run bọ̀dá Sàámú ṣùgbọ́n àwa fẹ́ ro eléyìí. ẹ fẹ́ ro? bẹ́ẹ̀ni. ẹ kò sí wàhálà bàbá yín pẹ́ ni tó máa ro wa ẹ mọ̀ kí mi ò fún yín ní nọ́mbà ẹ̀ torí tó bá fọ́ǹbù má lè pe ẹlòmíì fún yín torí ó ní commission tó ń san èmi kọ́ ló ń san fún community ni community ọba community tó ń san máa pè máa ro tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn no problem. ọmọ kan rádaràda kan mà ní nínú ilé mi ló bá sọ fún mi pé òun lálàá kan pé òun rí wèrè kan pé wèrè yẹn sọ wípé oore olólóore òun ọwọ́ mi àbí olóore òun ọwọ́ mi ló wà pé wèrè ń sọ fún òun èmi bẹ́ẹ̀ lójú àlá òun or something màá ní kí ni túmọ̀ ẹ̀ ẹjọ́ wèrè ti yọ sí yín rí tó sọ pé oore òun owó yín ló wà tàbí ti ní ẹ̀ǹkántà pẹ̀lú wèrè rí grédé. ok bọ̀dá Sàámú nínú ọ̀rọ̀ yín ṣé ohun tẹ́ ń sọ ni pé wèrè ló confront yín tó ń bá yín sọ yọ gbogbo ìran yìí. wèrè lẹ́ni ẹ̀ náà máa fẹ́ jẹ́ lára àwọn tẹ́ máa padà wà tọ́jú bí nítorí nǹkan tẹ́ máa wòsàn náà yí ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni tó ti block náà yí ẹ̀ pọ̀ ẹ̀ máa wòsàn bí bọ̀dún tó ń sọ ni pé ó ní lójú àlá òun wèrè ara ẹ̀ sọ wípé òun rí wèrè kan tó ń confront èmi lójú àlá òun wípé oore òun wà lọ́wọ́ òun. èèyàn tó normal ló sọ fún yín tó bá jẹ́ bẹ́ẹ̀ bá rọ̀ yín ẹ má jẹ́ àpè ẹnikẹ́ni ní wèrè tàbí ká sọ̀rọ̀ àìdásẹ́ ẹnikẹ́ni torí ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. bọ̀dá Sàámú gbogbo ìmọ̀ tí Ọlọ́run ni ìmọ̀ tí mo ní òun ni mo fẹ́ fi gbà yín lámọ̀ràn. ẹni gbogbo ìmọ̀ títọ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ni. ìmọ̀ igbó mímú ńkọ́. igbó ò kì í ṣe ìmọ̀ ìwà burúkú ni. ìmọ̀ Ọlọ́run tí èmi ní òun fẹ́ fi bá yín sọ̀rọ̀ wípé gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí lásìkò yìí tó bá béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ yín ẹ ṣe fún. ìtumọ̀ láyẹn nìyẹn. bẹ́ẹ̀ni. ẹni tó bá ti béèrè ìrànlọ́wọ́ ẹ ṣe fún. ó ti tán. kó nìyẹn. kò sí wàhálà no problem. máa pe ẹni tí ó máa wá ro oko ìwá tó ti yẹyin ẹ máa fún ní 25k. 20 ọ̀dà ẹ jẹ́ àkókò ṣe báyìí ẹ má wọrí ẹ bá mi fi ẹ pé nọ́mbà nìyẹn. nọ́mbà àbí. ẹ pé. kò sí wàhálà mọ̀ wọ́n lérì. ṣèbí nọ́mbà yẹn tó máa rò kó. bẹ́ẹ̀ gbogbo àwọn bọ́ìsì mi tó ń tẹ̀lé mi kò sí ìtúmí ní nọ́mbà lọ́wọ́ ó ní nọ́mbà ni. bọ̀dá Sàámú nọ́mbà yín ló yọ yìí. èmi lẹ́ máa pè ní máa pè é. ṣé kìíní máa kàn mí báyìí ṣé kò ń ṣe pé mo kàn waste time ara mi ó yá kí n tiẹ̀ máa lọ. kí ló dé tẹ̀ ń rọra yín fìn ẹ̀yin ọkùnrin tẹ́tí wà òkè báyìí kí ni kíra àwàyàn máa sọ. sísítà ẹ̀yin ẹ̀ mà ní pọ́blẹ́mù tiyín ọmọ tí ò pọ̀ tó ń ṣẹ́ dànù. ó tún fún mi ní courage. ó yẹ má bọ̀ ibi yìí náà kò. bọ́sọ̀. ẹ kú jókòó. uncle ojú yín máa gúnrégé dáadáa but ẹ wò ẹ má bínú ẹ má ní láti padà wá ní Thursday. mo ti sọ tẹ́lẹ̀. Rasam àmọ́ múra street. sísè má wọrí tí ọmọ àtòrí yín ìyẹn àǹtí ṣé kò sí tẹ fi wọ gáwọn. rárá ló máa sọ fún yín kò ní sọ délẹ̀ ó ti gbóyún ó ti lóyún ẹ̀yin ẹ sọ fún pé kó lọ wọ t-shirt àti jean á lóun ní lọ́wọ́ bàtà òun ò lè wọ̀ mọ́sìn for now á lóun ò lè wọ̀ gown náà lè wọ̀ for now. kí ni tiyín ṣẹ́yìn lẹ ṣe bẹ́ẹ̀ báwo lẹ ṣe mọ̀ pé mo lóyún. mo sọ kò sòrú lé mo wá gbọ́ ó ti pẹ́ tí mo ti rí ẹ tó ti wú kẹ̀kẹ́kẹ́ àbọ̀mọ̀kájà òun náà fẹ́ bí ẹ léèrè pé àkílẹ̀ ṣe ẹ olóòrùn náà fẹ́ bí wọ́n mọ̀ mọ̀ ìṣe ń rí báyìí olóòrùn bí lè ní ṣòwà òkè olóòrùn wà òkè. ẹ wo sísítà ẹ má wọrí ẹ ṣe sùúrù ṣe ti gbọ́ bó tẹ̀yìn náà ẹ má ní láti padà wá ní Thursday. wọ́n ti ẹ̀ lè jó lóyún lọ bẹ́ẹ̀ ṣe slow tó ẹ tún gbé yín. ẹ fìlà tó mi má wọrí wọ́n máa dá yín lò láìpẹ́. Yes, bọ́dà Saamu, bọ́dà Samsam. Kò lè bàjẹ́ fún ẹ. Náà kò sẹ́. Ǹdẹ́ baby student ǹdẹ́. Ǹdẹ́ àbúrò ẹ̀ gbé ẹ̀ bàjẹ́. Mo wà bí náà kò sí pé wá jókòó bí. Àwa ti jọ dẹgbẹ́. Bàlágà ni ẹ jókòó síbẹ̀ ìwọ náà jókòó relax. Ẹ jókòó lọ́hùn.
Ṣé o ga tó lù? Oh, Mr. Sam. I'm very welcome. Thank you. Ẹbí tẹ́ ká wá bí ni. Wow, thank you. Long. Ìwọ jókòó ti gùn ju frame lọ. Jókòó. So, Bra Saamu, you only have 1 minute to perform. Oyeyin, Modeveke, bring a game, and I trust that you're going to impress. Right? Please perform to impress. Definitely. Trust me. My A+ game is there. Go to the pen. You can't push it. I'm a fresh orin mi wa. I'm a people tell me go. Kékeré. Check out my work can I say? But you realize I know ni ke ṣe. Ó lè sing. Mo ti lọ. Sam, that was a wonderful performance. Wonderful performance. I was impressed myself, and I'm very sure we talk about Philly performance on my 4. On my 4. I am sure no. Hey! Over here. Àti papọ̀ ẹjọ́, ṣáwọn náà wá fún competition ni. Ṣé wá fún competition ni? Mo wá ni. Brother ni kí lè ṣe fún ẹ rọra lọ bá Dọ̀tun. Ìwọ ni mo wá wá. Tí mo á ṣe bí bá ń gbé ẹwò ìlú tí máa ń lù bí ìlú yìí ni àwa ṣe competition bí ni ní ìwọ̀n àmọ́ bẹ́ẹ̀ iná wá jẹ́ competition ṣáà káàtì fún ẹ ní. Wọ́n ní kò ní bẹ́ẹ̀ tí ọ̀wá ti máa fi ẹ̀dá fún mo dára láyé mi mo ti dúró èmi ni mo ti padà dúró òrìpó ò lè fò mo ti dé ìwọ ò ṣe fò bí. Ìwọ mọ̀ pé kúrò ìwọ obìnrin lèmi ṣọfẹ́ ká bẹ̀ mí yá ni. Yóò lábẹ́ mọ́ ni kí ló dé tó tírẹ́tì mi kí ló ṣẹlẹ̀. Èmi tírẹ́tì mi. Mi ò ní tírẹ́tì láti pa ẹ́. Ṣé? Mi ò ní tírẹ́tì láti ṣe kankan fún mi. Wèrè léjì ẹ ṣe. What I want from you. Ìwọ náà lọ́wọ́ mi sàn. Èmi. Bẹ́ẹ̀ni. Wípé ìwòsàn ẹ ọwọ́ mi ló wà. Ìwòsàn mi ọwọ́ ẹ ló wà. Bí ti báwo. Nísìnyí, wà lọ sí odò tó ń ṣàn, wà wá ìgò. Wà bu omi odò sí, wà wá ka Psalm 20 sí, wà dúró bá mi. Ṣé odò tó járògún? Odò tó ń ṣàn. Ó dà. Ibẹ̀ ni ìgbàlà mi wà. Ibẹ̀ ni ìwòsàn mi wà. Ó dà, mo ti gbọ́. Mo fẹ́ lọ́wọ́ ẹni. Má lọ kà, má lọ gbé. Ẹ máa gbọ́, ìgbẹ́ ń gbọ́n mi ní. Bẹ́ẹ̀ ṣe lé mi yẹn. Járí kìíní tọ́lọ́ máa fi ń blọ́ọ̀kù ìgbẹ́, ó yọ ni. Ìgbẹ́ nílẹ̀ mi rírà. Mi jẹ ìbọn tó jẹ́. Ṣẹ́rí blọ́ọ̀kà tọ́lọ́run máa ń lò tó fi ń blọ́ọ̀kù òdì. Ó ti yọ, ó dàbí pé ìgbẹ́ ń gbọ́n mi, ẹjọ́ ṣé kí n yà sí bí? Ibo ni kí n lọ yà sí? Lọ yà síwájú. Ọ̀rẹ́ jẹ́ kí n lọ. Jẹ́ kí n máa lọ. Kó tó lọ bómi mi wá, ó yá lùlù fún mi. Lùlù mú mi kí n jó. Ó dà mo ti gbọ́. Lùlù mú mi kí n jó. Ọmọ nìyẹn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ọmọ nìyẹn.
ẹ fẹ́ kí n lọ bù wá sí ẹ jókòó sí mi ẹ jókòó má jẹ́ pé o. kò ní dá fún ìyá ẹ ò ní sàn. Iye! Má dira o. Ṣé wèrè yẹn ni mo rí? Kí ló ń sọ fún mi pé kí n ṣe iná? Mi ò máa rántí nǹkan tó ń sọ pé kí n ṣe mọ́. Wèrè lé mi kiri. A lọ competition, ó lé mi kiri lójú àná. Ṣé kí n ṣe nǹkan tó mọ̀ pẹ́lẹ́bẹ̀ ń sọ ni? Kí ni tèmi àti wèrè? Kójú má rí bí. Sàámú, gbogbo ara ló gbọ́ ẹ. Fún mi o, ibikíbi tẹ́ ẹ bá gbàyọ̀ láyé. Bá a máa ṣe jọ lu ẹ̀mí ara wa já nínú ẹ́stéètì, a máa jọ wò ni. Ta ló tó rán wèrè sí mi? Èmi nìkan ṣoṣo ó ní wèrè yẹn múlé. Ó lé mi bó ṣe jẹ́ obìnrin tó. Ó bá mi o. Mi mọ nǹkan tó fi ń sa eré ọ̀hún. Ó ká mi mọ́. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi pé ìwòsàn òun ọwọ́ mi ló wà, ìgbàlà òun ọwọ́ mi ló wà. Gbogbo ariwo tó pàlé mi nìyẹn. Ó sọ àwọn nǹkan oríṣiríṣi tí màá ṣe àbí nǹkan kan kò tiẹ̀ sí tó yé mi nínú gbogbo nǹkan tí ó ń bá mi sọ. Ìyẹn ni máa wò pé for real mo rí wèrè yìí. Mo dẹ̀ tí wọ́n rí i pé kí nìyẹn ti ń fẹ́ jọ bí spiritual bíi tí ìtẹ́ ń bá mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀dọ̀ arínájà ló yẹ kí n gbà lọ. Kárínájà gbéná lé kó pe àwọn ìyá arógbàṣọ má balẹ̀ pé kán bá mi wo àlà. Òun ní kí n wá sọ́dọ̀ yín torí èmi àti ńlá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ conversation wèrè. Bùrà Sàámú, ẹ rí wèrè. Mo rí wèrè. Ó lé yín. Ó lé mi lójú àlà. Ó bá yín. Ó bá mi lójú àlà. Kò ní bá yín lójú ayé. Èwo ni kò bá mi lójú ayé? Ṣé wèrè tẹ̀lé mi débí ni? Èwo làdúrà tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbà kò ní bá mi. Kò ní bá mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín ni kò bá mi. Ẹ ní sùúrù o. Nígbà tẹ wá the other time yẹn, mo sọ fún yín wípé kẹ́ ẹ rí i dájú wípé ẹ ṣoore fẹ́ni tó bá wá béèrè lọ́wọ́ yín. Ṣé láti ìgbà yẹn kò wá sẹ́nì kankan tí wá béèrè oore àbí tó nílò wọ́n rí bíi lọ́wọ́ pé mi ò lówó ni wọ́n dẹ̀ wọ́n pé mo ní connection tí mo ní ó lè dowó fún wọn wọ́n wá bá mi èmi náà dẹ̀ ń wò wọ́n wá bá mi ni o. Ìyẹn kan kò dọ́dọ̀ yín. Ìyẹn kan wá bá mi ni mo ṣe wò pé ìtumọ̀ tẹ fún yẹn pé bí a kò rí. Bùrà Sàámú, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìgbàkúgbà tẹnikẹ́ni bá wá bá yín fún ìrànlọ́wọ́, ẹ rí i dájú pé ẹ ṣe o. Tí ẹ bá ṣe ọ̀nà yẹn á là. Tí ẹ bá ṣe ogun àṣẹ o. No problem. Ẹ gbìyànjú. Ẹ ti mí ìsẹ̀ ogun ọjà mi o. Ohun tí mo rí lójú àlá ni mo ń sọ fún yín pé wèrè lé mi o. So ti yé yín sà ẹni pẹ́nikẹ́ni tí n bá ti wá rí tó bá tọrọ owó ni àbí. Bẹ́ẹ̀ ni. Tí èèyàn bá dẹ̀ wá tọrọ owó lọ́wọ́ mi tí n bá dẹ̀ tún ti lárú àlá bẹ́ẹ̀ kí ignore. Ẹ ṣáà gbìyànjú kẹ́ ẹ ṣoore ọwọ́ yín. Kò sí wàhálà sà. Bùrà Sàámú. Yes sà. Wọ́n ìwà roko. Ẹ ti sanwó sà. Yes sà ẹ ti sanwó sà. Ẹ jẹ́ kan gba 10. Ta ni yẹn sà? Ẹni tó fẹ́ ro. Ẹni tó fẹ́ ro máa bá a sọ sà. Ẹ kúṣẹ́ olúwa sà. Yes sà ẹ sà ẹ túraká sà. Ẹ má fún tán pọ̀ mọ́ owó òòjọ́ ẹ túraká ẹ fún owó òòjọ́ síta 25,000 pọ̀ jù kẹ́ ẹ fún wọn kán fi roko yìí. Ó ti yé yín ẹ má fún tán pọ̀ mọ́ owó òòjọ́ ẹ pẹ̀lẹ́. Ọlọ́run á bo ìjọ ẹ̀ láṣìírí. Kò sí wàhálà Ọlọ́run á bá wa ṣe èmi tí ń lọ nìyẹn sà. Mo ti ń lọ sà. Bùrà Sàámú. Sà. Ṣé ẹ̀mẹ́ pẹ́yìn fúnra yín lè fún ẹni tó fẹ́ roko ìlówó kó wá ro? Bẹ́ẹ̀ ni sà mo lè fún sà mo mí ní fún sà. Mi ò ṣe Dangote Ọlọ́run á máa wà pẹ̀lú yín sà. Ṣé gbọ́ ó dàbọ̀ mo ti lọ sà o. Mo fẹ́ kó bàtà mi. Alàgbà. Sista Farayọlá ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. Alàgbà wo mo ṣe sọ pé mo fẹ́ wá rí yín mo lálàá ni aláìní ó dẹ̀ jẹ́ nǹkan tó bà mí lẹ́rù gan. Mo lálàá wípé olódì mi ṣe going like pé mo ní mental problem. Irọ́ aláìbí ìran ibi kò ní ṣe lórí yín. Àmín Jésù. Irọ́ ìyẹn ò kì í ṣe ti yín o kì í ṣe ìpín yín o ẹ má tiẹ̀ rí gẹ́gẹ́ bí nǹkan tó ṣe é pọ́n. Mi Jésù àmọ́ ẹ jẹ́ kí n sọ bó ṣe rí gangan kẹ́lẹ́ bá mi gbàdúrà kẹ́ bá mi gbàdúrà jagun. A gbàdúrà ṣùgbọ́n ẹ jẹ́ kí ọkàn yín ẹ jẹ́ kí ó balẹ̀. Ṣé ìwé oníwàásù náà sọ o
orí karùn-ún ẹsẹ̀ keje ó ní nínú ọ̀pọ̀ àwọn àlá òun lohun asán wà so ẹ rí bí asán bí ohun tí ò tiẹ̀ ní ṣẹlẹ̀ sí yín rárá. alàgbé lè bà mí lẹ́rù mo ṣe lálàyé ni wípé mo ń tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn bíi 100 naira 200 tí n bá tọrọ mo wá sọ fún wọn wípé kan fún mi ní méjì ìyẹn jẹ́ àlẹ́nu fún mi pé méjì irú kí leléyìí. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ṣé tí wàá rí báyìí wípé ọ̀rọ̀ yín ti dayọ̀? Àmín Jésù. Ó ní nǹkan tí ẹ̀ ń tọrọ lọ́wọ́ Olúwa. Ó ti túmọ̀ sí wípé ní báyìí ọ̀rọ̀ yín ti já sọ́pẹ́. Àmín Jésù. Ọ̀rọ̀ yín ti já sáyọ̀. Àmín Jésù. Ìdùnnú ni ti yín ní gbogbo ìgbà. Alágbèjọ fi sẹ́yìn pé kan. Hello? Ó yà wèrè ni. Nonsense wo ló ń bá mi sọ, mo ní kó lọ sílé kó lọ gbà kó má disturb mi jọ. Get lost kó gbọ́ orí ẹ̀ burú dànù, nonsense. Ẹ má bínú jàre alàgbà. Sísá, èmi kọ́ ni mò ń bínú, èmi ò bínú. Madam, ẹ máa ṣe jẹ́jẹ́, ẹ jọ̀ọ́ ẹ máa take it easy pẹ̀lú gbogbo ènìyàn tó bá wà láyìíká yìí. Amúnibú ni làwọn ọmọ yẹn. Ẹ ò yé mi, ṣùgbọ́n jẹ́jẹ́jẹ́ náà ni ká máa ṣe. Ẹ pẹ̀lẹ́, ẹ jẹ́ ká gbàdúrà nítorí ọ̀rọ̀ yín ti dayọ̀. Ọlọ́run á gbórúkọ yín ga fún wọn ayọ̀ tẹ́ ṣe ẹ gba ọpẹ́ wa. Bánjí olórúkọ àgbà. Bọ́dá Saamu. Very fine, very fine. Ṣé o wà okay? Mo wà okay. Kí ló ṣe ń bì? Bọ́dá Saamu, ilé mi rèé. You mean this is your house? Yes, this is my house. This house is your real house? Yes, yeah, this is my house. Ó yà mí lẹ́nu. Ìwọ ṣóńṣó báyìí tó gbádùrú géètì sílé. Mo dẹ̀ máa ń gbàbí kọjá gan, máa ń gbàbí kọjá dáadáa gan ni o. Mo máa ń kọjá gan gidi. Bọ́dá Saamu, ìyàwó mi rèé. Ẹ rọra máa o, ẹ pẹ̀lẹ́ máa o, ẹ rọra máa o. Bàbá ẹ lójó. Ẹ pẹ̀lẹ́ máa, ẹ rọra máa. I need that to my lord, there's no time. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́. Ṣé lè yọ gọ́gù? Ẹ má bínú mi ò lè yọ ojú mi kò possible. Mo mí pé ṣé lè yọ gọ́gù ojú yín glasses yẹn. Babe, àwọn tó máa ń tọ́jú wa ní àdúgbò nígbà táwa kékeré rè. Bẹ́ẹ̀ni, nígbà yẹn ó kéré kò tí ju bí ọmọ ọdún 6 sí 8 lọ. Ó máa ń tẹ̀lé àwọn tó máa ń mú sìgá kiri àdúgbò. Ayé ọba ti sọnù sínú ayé, èmi ni mo help àwọn family ẹ̀. Èmi náà ìdàgbà tó yìí gbà. Ẹ jọ̀ọ́ ma, I am serious o, mo serious pẹ̀lú nǹkan tí mò ń rí. Mo ń rí yẹn, bọ̀ kí nǹkan tó lè jẹ́ ti picture tí mò ń wò dáadáa, ẹ yọ gọ́gù. Ẹ má bínú mi rò pé wà okay o. Ṣé mo jẹ́ bébí rẹ ni kí n yọ gọ́gù báwo ni mo fẹ́ yọ ìgójú mi? Ẹjọ́ mi ò lè yọ kò possible. Kò sílẹ̀ tí mo kàn nìkan yọ gíláàsì. Ṣé mo ní wà pé tí mo ṣe bébí? Ma ṣe máa ní kí n yọ gójú mi. Mi ò kò ń sọ̀rọ̀ jama, ó ní kankan tí mo rí ni mà. Bánjí mà dẹ́rẹ́. Ṣó lè jó bí ni mo rí ṣá? Ṣé ohun tó ń gbọ́ nìyẹn? Rárá, mi ò sọ bẹ́ẹ̀, mo sọ pé ọmọ nìyẹn. Jẹ́. Ṣó lè jó bí ni mo rí? Ọ̀dà kò sí wàhálà. Bọ́jọ́ òun bí òjò ṣebí lè bá ń gírì. Olúwa ni olùṣọ́àgùtàn mi kì í ṣàlàyé ní mú dùbúlẹ̀ nípa pọ̀ kó tútù mú mi lọ sí ìyàwó mi dákẹ́ lọ́rọ́ tó ọkàn mi lára nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí èmi tilẹ̀ rìn ní àná fòdù ojú kó bèbè rẹ̀ gbé kan tó lówó ọkọ̀ lómi ọgọ́rin àti ọ̀pá rẹ̀ wọ́n tutù mí nínú ìwọ̀ tí tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn tá mi ìwọ̀dẹ òró sí mi lórí aago mi sì kún àpò sílẹ̀ nítòótọ́ ilé àti àánú yóò máa tò lẹ́yìn ní ọjọ́ ayé gbogbo mi ó sì máa gbé nílé Olúwa láéláé àmín lórúkọ Jésù. Psalm 20 ni mo fẹ́ kà sínú omi gẹ́gẹ́ bí nǹkan tó sọ o kí Olúwa kí ó gbóhùn rẹ ní ọjọ́ ìpọ́njú orúkọ Ọlọ́run Jákọ́bù ni kí ó dáàbò bò ọ́ kí ó sì ran ìwọ fún ara rẹ lọ́wọ́ sí ọ láti ibi mímọ́ wá kí ó sì tì ọ́ lẹ́yìn láti Síónì wá kí ó rántí ẹbọ ọrẹ rẹ gbogbo kí ó sì gba àbọ̀ kí ó sì gba ẹbọ sísun rẹ kí ó fi fún gẹ́gẹ́ bí kí ó fi fún gẹ́gẹ́ bí ti ẹnu rẹ̀ kí ó sì mú gbogbo ìmọ̀ rẹ̀ ṣẹ. Àwọn máa kọrin ayọ̀ ayọ̀ ìgbàlà rẹ̀ àti nídìí orúkọ Ọlọ́run àwọn máa fi ọ̀págún
ọ̀págun mi ò lè kàwé níta kọ́ wà máa fi hàn sí ẹ̀yẹ pé ọ̀págun kọ́ àgọ́gun ni. ní orúkọ ọlọ́run ni àwọn ọ̀págun wá lé ilẹ̀ kí olúwa kí ó mú gbogbo ìbéèrè wa ṣe. ẹ pẹ̀lẹ́ ma. ẹ pẹ̀lẹ́. ẹ rọra ma. ọlọ́run ìgbàlà wo ni sọ. ẹ lè sọ nǹkan tó fẹ́ sọ ní time. Baby, calm down. Ẹ ṣe wọ́n like mi rárá ni àbí báwo. ẹ máa sọ nǹkan tẹ́ fẹ́ sọ lọ. kó lè dá ní mo wà bí fún èmi lẹ́yìn máa ń yin ìgbẹ̀yìn o bí bàbá ọkọ ni mo jẹ́ sí yín o. àbúrò mi rèé o. kó má lọ jẹ́ pé gbogbo eléyìí tẹ́ ń ṣe yẹn má padà fi kúnlẹ̀ fún mi ó dín dín oṣù kan kó tó di pé mo gbẹ̀bẹ̀ ni o torí ti yín ni mo ṣe ń dààmú káàkiri. ọkọ yín ni èmi àti ẹ̀ padà ríra lẹ́yìn ọjọ́ tá a ríra yẹn ó tẹ̀ pẹ̀pẹ̀ mi ó dẹ̀ wá bá mi ó dẹ̀ bá mi sọ ibẹ̀ ló ti jẹ́ kí n mọ ṣùgbọ́n tó wà ní ayé ẹ̀yin méjèèjì ló jẹ́ kí n mọ̀ pé ń wojú olúwa. ibẹ̀ ni mo ti wá mọ̀ wípé ọjọ́ tí mo kọ́kọ́ pàdé yín ṣàmọ̀ pé mo ní kẹ́ ẹ yọ gọ́gù ìgbà tí mo ní kẹ́ ẹ yọ gọ́gù kò sí nǹkan kan tó fà tí mo fi ní kẹ́ ẹ yọ gọ́gù ju pé nǹkan tí mò ń rí lọ ó ní mo fà tí mo fi ní kẹ́ ẹ yọ gọ́gù ojú yín torí mo fẹ́ rí ojú yín clearly pé ṣé ojú tí mò ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní àwòjú yẹn kọ́ nítorí lójú àlà tí mo ti rí yín òun lẹ ti sọ fún mi wípé kí n lọ bu omi lódò kí n dẹ̀ gba àdúrà sí kí n dẹ̀ ka Psalm 20 sí epo ló máa tán ìṣòro tó wà nínú ayé yín wọ́n wò pé ojú tí mo rí lójú àlá yẹn sójú yẹn rèé ìgbà tí mo wá gẹ́tì dáadáa pé ojú yẹn ni mo àwòkọ́ Ọlọ́run máa tóbi báwo lèèyàn ṣe ń wá ìwòsàn ara ẹ̀ fúnra ara ẹ̀ ẹ̀yin fúnra ara yín lè sọ nǹkan tó máa wo yín sàn. kí lè sọ lẹ́yìn tí ò dùn náà ṣé kí mo respect yín like gbọ́dọ̀ tí mẹ́ni eré torí ọlọ́run èmi ní kẹ́lẹ́ bomi wá ń bì kan pé kíní kan kẹ́ sáàmù kan ṣe kíní kan like kí lè ń sọ lẹ́nu ṣé wàá okay ṣá like are you alright? mo máa dìde kúrò mi báyìí it's making me upset. calm down Saamu bọ̀ ṣé ẹ ṣọ́ nǹkan tẹ́ ń sọ yìí. títà ríro la kọlà tó bá jìnnà tó máa ń dòge ni mo mọ̀ pé lè bínú kúrò bí àmọ́ èmi lè má padà yé gbẹ̀yìn sẹ́ lójú àlá òun lẹ ti sọ bẹ́ẹ̀ òun lẹ ti sọ fún mi wípé kí n lọ bu omi lódò kí n dẹ̀ ka Psalm 20 sí pé tẹ́ ẹ bá ti múlẹ̀ kan báyìí pé gbogbo tó ń ṣe yín máa kan ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn churches ẹni tó máa ń fèdè fọ̀ tó ẹ pa orí á dẹ̀ máa sọ̀rọ̀ ó fúnra rẹ̀ lóde máa bá wí ẹ̀yin fúnra ara yín lẹ gbéra yẹn hàn ṣẹ́yìn lójú àlá yẹn ẹ ya wèrè bẹ́ẹ̀ ni lójú àlá yẹn ẹ ya wèrè gangan bẹ́ẹ̀ ṣe wá ya wèrè lójú àlá yẹn ẹ̀yin lẹ wá ẹ wá ń fi wèrè yẹn wá fi lé mi káàkiri èèyàn kan ti kọ́kọ́ rí yín mi náà tún wá rí yín ẹ wá lé mi kiri ẹ wá rí pé ọ̀nà ìtúsílẹ̀ yín o ọwọ́ mi ló wà ẹgbẹ́ kí n lọ bu omi. sori rẹ̀ dàda tó ń fojú mi rí. no. ìrọ̀dìrọ̀ yẹn ja wèrè. ẹ̀yin lẹ ja wèrè. ẹ̀yin gbogbo ẹbí ló ja wèrè. I'm standing gbogbo ẹbí sí darling má rí ojú pípọ̀ mi ẹ̀yin lè máa ja wèrè. send this man out of this house right now. Baby calm down I'll handle this I promise you. Brother Saamu ewo ni gbogbo ìtẹ́nsọ yìí. ṣó o gbà mí gbọ́ ṣó o believe me. well. bí wòlíì ni mo jẹ́ báyìí bó ṣe máa ń rí nìyẹn sórí ọlọ́kùnrin àwọn tó máa wo wọn sàn ọ̀tá ló máa ń jẹ́ sí wọn bàtàrà wọn bá yàtọ̀ ló máa ń dọ̀rẹ́ wọn báwo omi ọ̀hún rèé o mo ti gbà ẹ gbà mí gbọ́ pẹ̀lú ìgbàgbọ́ tí mo ní torí mo sọ fún pásítọ̀ mi kó tó di pé mo wá mo ti lọ bu omi yẹn lọ́dọ̀ mo dẹ̀ ti ka Psalm 20 sí bẹ́ẹ̀ ṣe sọ fún mi gangan lójú àlá nígbà tẹ́ ẹ ya wèrè òun ní gangan ṣó ti yẹ yín omi ọ̀hún rèé ẹ̀yìn ẹ̀ dámú gírì òun ní. ẹni ẹ rí mi lójú àlá mo sọ fún yín kí ló wá mi bomi wá lódò pé kẹ́ gbàdúrà sí. ẹ má gbàgbé pé mo lẹ́ ìyá wèrè. ó kí pé mo yá wèrè pé mo wá ní kẹ́ka Psalm 20 sí omi yẹn. báwo ni kí ṣe lomi náà. ẹ má dààmú tán lẹ́ẹ̀kan náà ni o. ṣẹ́gun ló ti wà lọ́wọ́ yíyan ọba tó ti sọ mi di wòlíì àṣẹ̀bẹ́ ọlọ́run orí òkè á jẹ́ kó ṣẹ́gun lára. why not ẹ̀yin lẹ ní ibi tó bá wù yín kẹ́ ẹ gbé sí àmọ́ gbogbo ohun tẹ́ ẹ ti ṣe sí mi mo mọ̀ pé ẹ máa bẹ̀bẹ̀ létà ni torí ọlọ́wọ́ ajẹ́kẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ kò sí bó ṣe bá wù kó rí ìyanu ńlá máa ṣẹlẹ̀ láyé yìí bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́. mo dárò bébì I'm going to handle this. I promise you, I will handle this. That's Saamu. Ní sùúrù ẹ̀ mo tó ṣẹlẹ̀ ní o parọ́ pé ẹ̀yà wèrè lójú àlá. Gbogbo àwọn àpẹẹrẹ tó lóun ní ó yé mi
gẹ́gẹ́ tó tẹ̀ ṣe sọ gbogbo ìgbàgbọ́ ta ní ọ̀dọ̀ yín bí ló wà pásítọ̀ kí la lè ṣe. inú Ọlọ́run òun ni kí gbogbo wa gbé ìgbàgbọ́ wa sí nítorí ohun gbogbo òun ni ṣíṣe fún Ọlọ́run sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o. But madam mo sọ fún yín the other time tẹ wá sọ́dọ̀ mi mo lè máa bí bèjì. bẹ́ẹ̀ ni alàgbà ẹ sọ bẹ́ẹ̀ tó tọ́ àmọ́ gbogbo àwọn àpẹẹrẹ alátàńlá iná ni òye wa àdúrà láǹgbà kọ́lọ́mọ ẹ̀ka arógun àmúbọ́ ni. Irọ́ ẹ ní rógun àmúbọ́ ẹ wo ẹ fi nǹkan kan kọ́ra o ẹ ní gẹ́gẹ́ bí ìwà àti ìṣe ó ní wípé ẹ máa fi ẹnu yín sọ ire mọ́ra yín ire tẹ́ bá sọ mọ́ra yín ló máa jẹ́ ti yín ẹ̀yin ò ní mú àmúbọ́ lórúkọ Olúwa o. ẹ ló bọ̀dá Sàámú ẹ ti wà ń bì báyìí ẹ tún ń pè mí. mo fi ń kanlẹ̀kùn wọlé ni ẹ pẹ̀lẹ́ Bánjí. bọ̀dá Sàámú. kí ló ń ṣe ń bí kí ló ń ṣe lọ́dọ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀. ẹ wo èmi àti ìyàwó mi àwa rí wọn fún 1 or 2 things ni. alàgbà níbo lẹ ti mọ arákùnrin yìí rí. bọ̀dá Sàámú ẹ jókòó bọ̀dá Sàámú bọ̀dá Sàámú tẹ̀ ń wò yìí èèyàn mi dáadáa ni wọ́n o kódà àwọn lọ́lọ́run lò tí a fi rí ilẹ̀ bíbá ìrà oko bíbá gan yẹ kán ti mú yàn wá ro wọn ò tí ì mẹ́niyẹn wá ni. nítorí ẹni tó fẹ́ wá roko bí ìtorí ẹ̀ náà ni mo ṣe wá síbẹ̀ ṣẹlẹ̀ tó fẹ́ wá roko bí bricklayer ni ó dẹ̀ tó ń ṣàgbàrò. ó bímọ lọ́nà àtàn Kútọ̀nù lọ́hùn gbẹ̀ ó náà ti lọ ṣe kùn mí wọ́n máa ṣe kò mọ́ tán ní Saturday olóò máa dé ní Tuesday tó bá di Wednesday ó máa wá roko bí torí ẹ̀ ní àṣewá ẹ jọ níbo lẹ ti mọ arábìnrin. ṣé àwọn èèyàn mi làwọn náà. ẹ rántí wípé mo sọ fún yín nígbà tí mo kúrò níbí tán mo sọ fún yín pé wèrè tí mo rí lójú àlá yẹn ó sọ fún mi pé kí n lọ bu omi lódò tí bá bu omi yẹn tán ó ní kí n ka sáàmù sí. ẹ dẹ̀ ní kí n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àbí nǹkan tẹ̀ sọkọ́ nìyẹn ẹ ní pé òun kan gidi ní. mi wà níjọ́ tí màá kọ́kọ́ rí arábìnrin ẹ rí i pé bó ṣe kọ́kọ́ bá mi sọ̀rọ̀ gbà tó dé ó ní ìgbéraga jù ìgbà tí màá kọ́kọ́ rí arábìnrin ìyàwó àbúrò mi ni ojú tí mo wá wò yẹn wá ń correspond mọ́ wèrè tí mo rí ní ojú àlá kan yọ gọ́gù ó tán wọ́n fẹ́ bú mi pa bí mo ṣe gùn tó náà sọ sáìsì ẹ̀ fún mi ìgbà tí mo wá rí ojú yẹn máa ní obìnrin rèé ẹ dẹ̀ ti sọ fún mi pé mo gbọ́dọ̀ ṣe oore fún èèyàn káyé tèmi náà lè dáa àmọ́ ọkọ ẹ̀ yìí òun ló wá jẹ́ kí ìmọ̀ òun ló ṣàṣírí fún mi wípé àwọn oníṣòro ọmọ bíbí mo ní àṣé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé obìnrin fúnra rẹ̀ ló fẹ́ wá solution sí ayé ara ẹ̀ ó tán mo gbómi yẹn dọ́dọ̀ wọn. ẹ gbé dọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ni. ṣé wọ́n gbà. ó gbà. congratulations. kò congra. kí ló dé. ó gbómi ó fọ ọmọ lẹ̀ ni. Jésù. ó gbà lọ́wọ́ mi ó fọ ọmọ lẹ̀ ni. lómi tí mo dìde kásámù sí dóò mo fẹ́ fi bùgà ní o ìgbé tí Ọlọ́run bá ṣe lóòótọ́ tó bá lóyún tán kí n lè gbowó lọ́wọ́ ọkọ ẹ̀ àmọ́ fọ ọmọ lẹ̀ ni. ó fọ ọmọ lẹ̀ mi ò ráyè wá sọ fún yín ni èmi sẹ́mi ráyè. Sister Farayọlá kí ló dé tẹ́ ẹ ṣe eléyìí kí ló dé tẹ́ ẹ ṣe hùwà bẹ́ẹ̀. kì í ṣe bí èmi náà àwọn náà ṣe bí nuisance ni. bébì èwo ló tún sọ yìí. ṣé ẹ tún gbọ́ ó lè mi ṣe bí nuisance àbẹ́rí èmi mẹ́sàáyà ẹ̀ mo ṣe máa ń gbé àga ọba sọ́tọ̀ tán dẹkoréètì ẹ̀ góòdì òun náà fi ṣe àga wèrè ẹ̀ ọ̀tọ̀ báyìí ló wà ogun gangan bẹ́ẹ̀ jà o. dáàdi ẹ má wọrí ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa lọ. ẹ tiẹ̀ má ì tí lọ Sister Farayọlá ẹ bá má ṣe bẹ́ẹ̀ kò sí ẹni tí Ọlọ́run ò lè lò láti bá èèyàn wá ọ̀nà àbáyọ sóhun tó ń ṣe èèyàn a ò kì í ní ìgbàgbọ́ nú ara wa ni ẹ wo kò sẹ́ni tí kì í ṣe wòlíì kò sẹ́ni tí ì ṣe èèyàn Ọlọ́run o àwa tẹ́ ẹ máa wá ń bá ń bí àwa mú gẹ́gẹ́ bí iṣẹ́ amúlòkùnkúndùn òun lẹ ṣe ń lè wá bá wa ṣùgbọ́n ẹ ká máa ríra wa bí ẹni wípé kò sẹ́ni tí Ọlọ́run ò lè lò gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ẹ máa wá wò báyìí o ẹ̀yin fúnra yín òun lẹ sọ ohun tí wọ́n máa ṣe fún wọn ohun tó dẹ̀ máa ṣe tẹ́ ẹ sọ fún wọn yẹn òun lọ̀nà àbáyọ sí ọ̀nà ayọ̀ ti yín. nípò wèrè lójú àlá. ṣé wàá rí nǹkan báyìí àtọ́jú oorun lọ́lọ́run ti ń sọ bí ọ̀nà yín ṣe máa dá lójú ayé ṣùgbọ́n ẹ ti wá fi ìwà ìbínú mo dẹ̀ sọ fún yín bàtẹ́ wà ń bínú mo ní ìrora máa bínú sí gbogbo àwọn ènìyàn. ẹ tún wò àṣà ti sọ fún yín tẹ́lẹ̀ ohun tó ti sọ fún yín pé kẹ́ ẹ má ṣe mọ́ lẹ́tún túnṣe ẹ wo bí o kò sí nǹkan tẹ́mi fẹ́ fi kún o kò sí nǹkan tẹ́mi fẹ́ fi ṣe o ó nìyẹn o ọ̀nà àbáyọ síṣòro ayé yín ẹ̀yin fúnra yín lẹ̀ sọ fún mi nípò wèrè lójú àlá mi èmi dẹ̀ gbìyànjú láti ṣe ẹ̀dẹ̀ fọwọ́ ara yín sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀dá tó bá ti ń fojú dìyàn
ẹ̀dá tí ò bá ti ka èèyàn kún tó bá ti ń fojú rénú èèyàn púpọ̀ nù wọn máa ń lùsì nǹkan tó pọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí mi máa lọ pásítọ̀. wọ́n ṣàtúnṣe ẹjọ́ ẹ̀yin náà fẹ̀mí sọ́nà kájọ pàdé nínú àlá káwọn ìyá wèrè kẹ́yìn náà máa bẹ̀bẹ̀ lójú àlá ibi tó ti sọ solution àkọ́kọ́ fún mi ni ẹ kó tútù sọ torí nǹkan tó sọ fún mi lójú àlá yẹn ni pé ẹ wo ẹ̀yin ẹ kàn gbàdúrà sí èmi á kàn mọ mi yẹn lẹ́ẹ̀kan ṣo tí n bá ti mú lẹ́ẹ̀kan ṣo tán ni ẹ̀ẹ̀kan ni mo gbà ó. tí n bá máa lọ bomi mi lódò tí mo dẹ̀ máa tún kà Psalm 20 sí máa gba 2 million. 2 million. D or no D? Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó.